الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أتوقع pada lẹ́ẹ̀kan sí níbi tí a ti yanjú ọ̀rọ̀ ìjọ Ahmadiyya àti àwọn tí ariwo jáde nínú ìwé aṣíwájú ìjọ náà tí ṣe Ghulam Ahmad ọmọ abúlé Qadian nílẹ̀ India lọ́hùn èyí tí ó parun ní ọdún 1908. A rí wípé nínú àwọn nǹkan tí a ti gbọ́ yìí kò níṣòro fún gbogbo mùsùlùmí tó nífẹ̀ẹ́ Islam láti conclude wípé tamani ìjọ kan wà láyé yìí tí ó fẹ́rẹ̀ ti sára ẹ̀sìn Islam tó já sí pé nta ń pè lójútì kò sí fún wọn ká má tiẹ̀ tí sọ̀bẹ̀rù Ọlọ́run torí pé téèyàn bá lójútì ẹ má retí oore kankan lára onítọ̀hún yẹn. A lè sáré conclude wípé a ò ríjọ kan tí ò lójútì tó dàbí ìtìjọ Ahmadiyya ṣùgbọ́n tó bá fi ojú bá ti ń rí ìjọ Ahmadiyya bá ti ń rí wọn bá ṣe ń de suit tí wọn náà rà ń fi tàjíà kékeré kan sórí ó ṣeé ṣe kéèyàn ṣìnà látara wọn pé àwọn eléyìí ló má tónítóní yìí irùngbọ̀n náà tó bá wù wọ́n ni ṣebí rí Jágbọ̀n Saheed tí máa yìn bó ṣe ń dán lórí ẹ̀ náà dàbí orí Sonkod so àwọn òrí súnà gbogbo àwọn yẹn èyí tó bá wù wọ́n nínú súnà ni wọ́n mú wọ́n lè máa ṣe fáàrí o káwọn ìyàwó àwọn ń ṣẹ̀há o àwọn ń ṣe súnà ṣòkòtò ṣùgbọ́n kò pàtàkì lọ́dọ̀ wọn èyí tó fojú hàn náà ni pé tó bá wù wọ́n òun ni wọ́n ń ṣe nú ẹ̀ ká má tiẹ̀ wá ṣe gbogbo súnà ayé yìí mo lérò pé gbogbo ń tá a rí tá a ti ń gbọ́ yìí tá a ń kà jáde nínú àwọn ìwé wọn léyìí tá a parọ́ mọ́ wọn insha Allahu ta'ala a ò sì ní parọ́ mọ́ wọn torí pé àìfẹ́ parọ́ òun náà ló jẹ́ kí wàhálà yẹn kó pọ̀ tó báyìí. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí mò ń sọ mò ń kà jáde mo kówé wọn síwájú délé tè báyìí ni tí mò ń kà jáde nínú ẹ̀ kó má bàa dàbí ẹni wípé à ń parọ́ mọ́ wọn àbí ká má bàa sọ ní tí wọn ò sọ. A ti rí i pé ìjọ tí ò lójútì rárá òun náà níjọ Ahmadiyya wọn ní tí wọ́n ń pè lójútì bó ṣe wù kí ó kéré mọ́ wọn ní pẹ̀lú ẹ̀ rárá torí pé ẹ̀yin náà rẹ ni tí wọ́n tẹ̀lé yìí ẹ wo irọ́ ṣé irọ́ la fẹ́ sọ ni késẹ̀tì nísìnyí ó ti ń dé nǹkan bíi 21 báyìí díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya díẹ̀ náà sì ni omi sì tún pọ̀ láwọn èèyàn màyá mi mo ní ẹni tó bá fẹ́ sọ gbogbo irọ́ èyí tó wà nínú tírà Ghulam Ahmad tó bá fẹ́ yanjú gbogbo ẹ̀ tán ó ṣeé ṣe kó já sí pé ibẹ̀ ló ń tọ̀ wọ́n kù sí níbi tí àwọn irọ́ náà tí wọ́n pọ̀ dé níbi tí àwọn irọ́ náà tí wọ́n ti lágbára dé tí wọ́n sì tún pẹ̀ka ẹ̀rí nígbà táwọn irọ́ nínú àwọn irọ́ yẹn ìyá àbèjì wà nínú wọn ìyá bẹta wà nù àwọn ọ̀rọ̀ yẹn irọ́ mi ọmọ mẹ́rin ló bí kódà a ó rí irọ́ mi nù rọ Ghulam Ahmad tó yá sí pé tábàbẹ̀ sí ní kó àwọn ọmọ ẹ̀ jáde òun á bí tóbi mẹ́wàá nù ẹ̀ ǹjẹ́ òun lè wá rò pé a lè yanjú gbogbo àwọn irọ́ kàǹkà yìí irọ́ tí ka ṣe ìtọ́ nìkan láyà fún rẹ̀ ǹjẹ́ òun lè rò pé a lè yanjú ẹ̀ tán ṣùgbọ́n ṣá ẹ jẹ́ ká tún tẹ̀síwájú ká tún mú díẹ̀ sí nínú àwọn irọ́ ìjọ Ahmadiyya èyí tá ànábì wọn tí ṣe Ghulam Ahmad ànábì fake yẹn èyí tó pa sílẹ̀ tábàtì ẹni ká tiẹ̀ gbé díẹ̀ yẹ̀wò náà àwọn ẹ̀sùn tá a ti fi kàn wọ́n lóríṣiríṣi á rí pé rọ́ náà ó pọ̀ gan ṣùgbọ́n ìjọ Ahmadiyya tó ń ti bẹ́ẹ̀ náà wọn à ní báyìí gbogbo tẹ̀ ń sọ yẹn níjọ́ tá a ti ń sọ wípé gbogbo tá à ń sọ yìí ẹ mẹ́sì wá ẹ̀yin náà bẹ́ẹ̀ wọ súdíò ni èmi ò lówó lọ́wọ́ tèmi wọ súdíò mi ò wọ kankan ẹ wọ súdíò gbogbo owó tó wà lọ́wọ́ yín 10% tẹ́ ń san lóṣooṣù tẹ́ ẹ fi ń kọ́ mọ́ṣáláṣí fi kọ́ síwítù kọ́ skul yẹn ẹ múnú ẹ kẹ́ ẹ fi kọ́ àwọn ọ̀jọ̀gbọ́n yín jọ àwọn ọ̀mọ̀wé yín ẹni kí wọ́n fèsì sáwọn ọ̀rọ̀ wọ̀nyí ibi tí mo bá ti ní ó parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀yin ẹ sọ fáyé pé kò parọ́ àdìsí mọ́ ní kẹ́ mú wá níbi tí Ọlọ́run ti ń yọ wá bí olè ẹ̀sà wò ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó ti sọ ọ̀rọ̀ nípa Ghulam Ahmad wípé arákùnrin kan ń bọ̀ nígbẹ̀yìn ayé yóò sì dìde ní ìlú Qadian ó ní Al-Mahdi torí náà nǹkan tẹ́ bá ti rí ẹ ti máa sáré lọ́ba ẹ ṣe bẹ́yìn àfún ẹ dìbò yàn kẹjọ máa lẹ́yìn ẹ kẹ tẹ̀lé torí yóò padà kọyìn wà lìjọ náà níbo la Ànábì ti sọ bẹ́ẹ̀ ẹni kan sá wo àdìsí náà wọn à ní rí mú jáde Ànábì òpùrọ́ yìí tó ń lé obìnrin olóbìnrin ìyàwó níyàwó káàkiri ó lé títí ìyẹn fi wọlé ọkọ ó ní Ọlọ́run lóun ó fẹ́ ni òun gbọ́dọ̀ fẹ́ lágídí náà ni àní dandan ni òun gbọ́dọ̀ fẹ́ tẹ bá kọ̀ tí wọn bá fi fóun tó bá lọ́kọ ọkọ ẹ̀ ó kú láìpẹ́ yìí yóò sì padà wá bá òun torí pé kọ̀dọ̀ mubram Ọlọ́run ti kọ́ ni kó ń gbọ́dọ̀ fẹ́ arábìnrin náà ni Ghulam Ahmad nìyẹn ló ń sọ yẹn o ó wá ń ṣépèlé àwọn ará ilé obìnrin náà gbà tí wọ́n á fi fún un ó ní
ayyatuha al-mar'atu tubi fa inna al-bala'a ala akibayk. ó ń sọ fóbìnrin náà bóyá ìyá ìyàwó ẹ̀ ló ń báwí ni bóyá muhammadi bíi jom ni ìyá ìyàwó ẹ̀ ló tẹ̀ ń báwí nínú ọ̀rọ̀ yẹn bó ṣe wà nínú tíra mir'atu kamalatil islam. ikú wa arábìnrin yìí túbá tó o bá túbá kó o fi ọmọ ẹ tí wọn pín kó o fi fún mi yìí tó o bá fi fún mi kí n fi ṣaya àdánwò máa jálura wọn nínú ilé rẹ ọlọ́pàá ìwò ń tèpè amúnijámúni ẹ fún mi yàwó ọlọ́run sì sọ fún wa ní alukur'an pé fankihuhunna bi idhni ahlihin ọlọ́run ká fẹ́ àwọn obìnrin wa ká fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn ará ilé wọn nígbà tó dẹ̀ wá yọ̀ǹda fún wa Ghulam Ahmad wá ní túláàsì ń bẹ̀ nísìn ká má tanra wa ṣá Ghulam Ahmad sọ̀rọ̀ ẹ̀ di Romeo ó sọ̀rọ̀ ẹ̀ di Majnun tó ń wá Leila káàkiri ó ń fi Leila ṣàlálá títí ikú pa Ghulam Ahmad lẹ́yìn bíi 20 years tó ti ń lálàá obìnrin kan ṣoṣo yìí arábìnrin náà ó máa pẹ́ láyé òun àtọkọ ẹ̀ wọ́n jọ gbádùn ara wọn pẹ́pẹ́ lẹ́yìn ìgbà tí Ghulam Ahmad kò láyé tán ó sì ní dandan ní òun gbúdọ̀ fẹ́ ni tóun ò bá fẹ́ ikú ó pa ọkọ ẹ̀ obìnrin náà ó dopó òun wàá súpó ẹ̀ òun ó fẹ́ abẹ́rẹ́ àdánwò ṣẹ́ni pé ìdójútì ayérayé ó nìyẹn fún Ghulam Ahmad mélòó láti ẹ̀fẹ́ kájà rẹ má jẹ́ kí n tún sọ àsọtúnsọ torí rọ́ọ̀ṣì pọ̀ nílẹ̀ gan tá a fẹ́ yanjú ṣùgbọ́n gbó yẹn mo kàn ra gbìyànjú láti mẹ́ńṣẹ̀ ẹ̀ díẹ̀ ni tẹ́ fi mọ̀ yìí pé n tá ń pè ní ojútì torí ojútì yẹn ló yẹ kéèyàn kọ́kọ́ ní ká tó máa wá ẹ̀sìn lọ́dọ̀ ẹ̀ lásìkò aljahili fil asr aljahili qabla almab'ath an-nabawi sharif síwájú kọ́lọ́n tó gbà Ànábì sallallahu alaihi wasallam dìde nínú wà tó bẹ lọ́dọ̀ àwọn kan náà àwọn ará jahili yẹn òun náà ni ojútì ìwà ojútì pé àti gbọ́ kán gbọ́ pé mi ni mo parọ́ irú wa àti gbọ́ ó wà lọ́dọ̀ wọn ìgbà tí islam dé ọlọ́run á buyì kún wọn pẹ̀lú ẹ̀sìn islam lànàbí sallallahu alaihi wasallam sọ fún wa wípé khiyarukum fil jahiliyati khiyarukum fil islam idha fakihu ó láwọn tó bá jẹ́ ọmọlúwàbí lásìkò jahiliya tán bá di mùsùlùmí náà ọmọlúwàbí ni wọ́n jẹ́ àwọn tí wọ́n yìí bá parọ́ ẹ̀ ní máa bárọ́ lẹ́nu wọn nígbà tí wọ́n di mùsùlùmí. so ká tẹ̀síwájú nínú àwọn irọ́ ìjọ ahmadiyya èyí tá à ń bá bọ̀ ṣùgbọ́n yẹn máa yá mi nẹ́sìn islam ẹ má gbàgbé ìjọ yìí wọ́n jẹ́jọ kan tí wọ́n kì í sinmi kò sígbà tí wọ́n gbọ́ pé wọ́n sọ̀rọ̀ àwọn bì kan àwọn náà sáré sọlé bí ẹni wípé òótọ́ wà lọ́dọ̀ wọn kò sí tẹ́sọ̀ nípa ìjọ yìí wọn ò ní dákẹ́ wọ́n á sọ nǹkan kan ṣá ṣùgbọ́n tẹ́ bá wo ohun tí wọ́n sọ yẹn ṣe lẹ́ẹ̀tún rí wípé ó tún tọ́ka sí bí wọ́n ṣe gọ̀ sí àti bí wọ́n ṣe lójútì sí nínú kí wọ́n sọ̀rọ̀ burúkú èyí tí ò da bí ká sọ pé nígbà tó lọ́n ti lè fi rẹ̀ wé nǹkan kan nu Kùránì yẹn kò sí tó burú táwọn náà bá fi wé tó wù wá níjọ́ tó lọ́n bá jọ ajá lọ́dún yẹn kéèyàn fi wé ajá níjọ́ tí Ọlọ́run bá jọ ìkòkò wọ́n fi wé ìkòkò ẹni tó bá rò pé Ọlọ́run jọ ẹlẹ́dẹ̀ lọ́dọ̀ tó ń wálé ìyá sọfìlà gbogbo ń tàn sọ wọ̀nyí àwọn ọ̀rọ̀ burúkú ni tí ó yẹ kó máa jáde lẹ́nu èèyàn yóò fọ Ọlọ́run wé ẹlẹ́dẹ̀ Ghulam Ahmad ń sọ nínú tírà tó pè ní Tawdihul Maram ó ní Ọlọ́run ló dá gbogbo nǹkan Ọlọ́run sì dàbí gbogbo ń tó dá mo rò pé kò síyèméjì nísìnyí wípé kèfèrí páàlì kèfèrí tí ó gbaṣẹ́dà kèfèrí ó náà ni Ghulam Ahmad pẹ̀lú àwọn ọ̀rọ̀ burúkú èyí tó ń tẹnu ẹ̀ jáde yìí. nǹkan méjì là ń kó pọ̀ nígbà tí à ń sọ̀rọ̀ nípa díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya nínú ẹ̀ ní irọ́ àwọn tá a lè pè ní fabrications àti ti àwọn èyí tó jẹ́ ọ̀rọ̀ tó takora wọn ìyẹn contradictions. tàbá tó ní ká wo apá kejì yìí náà díẹ̀ ká mú díẹ̀ jáde nínú àwọn ọ̀rọ̀ tó tẹnu Ghulam Ahmad jáde síwájú nínú àwọn ọ̀rọ̀ tí a ti rí nínú àwọn irọ́ Ghulam Ahmad a ti rí nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn a sọ̀rọ̀ nípa iye òǹkà ìjọ Ahmadiyya láyé àríbíjọ Ahmadiyya bí wọ́n ṣe ń jákun bí wọ́n ṣe ń bù kù tó bá wù wọ́n lè ní 500 million òun náà l'Ahmadiyya ní gbogbo àgbáyé tó bá wù wọ́n lè ní 50 million tó bá tún dọ̀la wọ́n tún lè ní 10 million tẹ́lẹ̀ bá ń túmọ̀ sí nǹkan kan ó túmọ̀ sí wípé àwọn ẹni yìí ò lóòótọ́ torí pé ìjọ tó létò náà ni ìjọ Ahmadiyya ò ní lé kan lé méjì lé ọgọ́rùn-ún kí wọ́n má mà lágbàńlá ayé torí pé ètò kan náà system kan náà òun náà ni wọ́n ń fọ́lò káàkiri àgbáńlá ayé. bákan náà ọ̀rọ̀ nípa àwọn mùjíza Ghulam Ahmad àwọn sáyẹ̀nsì tó lọ́lọ́run fi support wọn káyé lè bá gbà fóun gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run àrí bó ṣe ń bùkún àrí bó ṣe ń yọ kú tó bá wù ú ó lè láwọn sáyẹ̀nsì wọn pé 10,000 tó bá tún dọdún tó ń bọ̀ ó lè láwọn sáyẹ̀nsì wọn jẹ́ 150 tó bá tún dọdún tí ó tún tẹ̀lé ó tún lè sọ pé sáyẹ̀nsì wọn ti di àwọn miracles òun ti di 1 million ẹ rí wípé gbogbo àwọn èèyàn fígọ̀ ta fún wa ń bẹ̀ yẹn náà ó tọ́ka sí wípé ẹni tó ń sọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó ń wírú eléyìí lẹ́nu
yẹn Ghulam Ahmad al-Qadiani yìí ó ní láti jásí pé èèyàn kan tó ní àrùn ọpọlọ díẹ̀ ni ó lè má pọ̀ púpọ̀ díẹ̀ náà ni. ká tún wá tẹ̀síwájú lábala tí a wà yìí ẹ má gbàgbé wípé nínú ta kọ́ lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àfa Ghulam Ahmad ó ní wípé ó ti fún wa ní yastik tá a máa fi mọ òpùrọ́ àtolóòtọ́ kí ló sọ ó ní writings of liar compulsorily contains contradictions nínú tírà Domimatu Barahin Ahmadiyya èyí tó wà nínú tírà Ruhani Khaza'in volume 21 page 275 ó ní òpùrọ́ èèyàn ọ̀rọ̀ ẹ̀ ó máa takora wọn tẹ́ bá ti rẹ́ ń tọrọ ẹ̀ ń takora wọn ó ní ẹ̀ mà pé òpùrọ́ lonítọ̀hún yẹn. Only writings of a truthful and clear conscience person never contain any contradictions. Àwọn ọ̀rọ̀ tó ní làákàyè èèyàn bá sọ èèyàn tó nọ́mà tó sì jẹ́ olóòótọ́ èèyàn ọ̀rọ̀ ẹ̀ ò ní takora wọn. Ó ní yes, if someone is lunatic and insane or such a hypocrite who is a yes man for flattering someone, his writing will of course be contradictory. Ó ní ṣùgbọ́n tá a bá rí èèyàn tó já sí wípé èèyàn kan tí ò gbádùn ni onímùnáfíkì ni alágàbàǹgebè yẹn ni ó ní ọ̀rọ̀ ọrú onítọ̀hún yẹn tó bá kọ nǹkan ẹ rí wípé ọ̀rọ̀ ẹ̀ tòkè ó máa já tìsàlẹ̀ níyàn tó bá ní dúdú ni lókè tó bá dé sàlẹ̀ yóò lò ti di funfun. ìyẹn wà nínú tírà ẹ̀ tó pè ní tí wọ́n kó jọ tí wọ́n pè ní Ruhani Khaza'in volume 10 page 132. bákan náà Ghulam Ahmad máa dájú ara ẹ̀ ó ní any wise and sensible person can never keep two different beliefs. ó ní làákàyè èèyàn kan èèyàn tó gbádùn kan ò ní máa sọ̀rọ̀ méjì àti kó nígbàgbọ́ méjì tí méjèèjì sì takora wọn at the same time kó sì di méjèèjì mọ̀ pé méjèèjì náà ló ti tọ́ tó ẹ ṣe wàfà góòlù. ju gbogbo èlé lọ ká tó tẹ̀síwájú tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ á rí wípé a ti kà á tẹ́lẹ̀ pé Ghulam Ahmad sọ fún wa wípé àwọn wáhíù tó ń lòún gbà lọ́dọ̀ Ọlọ́run ó lòún gba wáhíù yẹn fún nǹkan bíi 23 years dédé yìí àsìkò táwọn fi gba wáhíù òun náà ni Ghulam Ahmad náà lòun náà fi gba wáhíù látọ̀dọ̀ Ọlọ́run. kí ló sọ nípa wáhíù náà? Only I say with swearing upon God that I believe in these inspirations in the same way as I believe in Quran and other books of God. Onírúgbàgbọ́ tóun ní sí àwọn tírà Ọlọ́run tó ti sọ̀kalẹ̀ síwájú kódà tó fi dórí al-Quran pé tírà náà ò láṣìṣe. Bẹ́ẹ̀ náà lòun ṣe gbà wípé àwọn ìmísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run. Níbo làwọn ìmísí yẹn wà? Àyàn Mayawa Nurse Islam tírà àtẹ́síkírọ̀ ní kẹ́ ẹ béèrè fún àtẹ́síkírọ̀ tù ẹ̀ka lédè Lárúbáwá bẹ́ẹ̀ sì fẹ́ ká lédè òyìnbó ẹ béèrè tẹ́síkírọ̀. Àwọn ọ̀rọ̀ tó wà nínú yẹn náà ní Ghulam Ahmad pè ní wáhíù ẹ̀ tó ló dàbí kùránì bí alukùránì ṣe kún tí yóò sì lábà wọn ó ní bẹ́ẹ̀ ni àwọn wáhíù tòun yẹn náà ò lábà wọn ẹni bá gbé tírà méjèèjì tá a wí yẹn tó bá gbé dání tó bá kà yóò mọ̀ bóyá ó lábà wọn àbí kò ní àbà wọn. Ghulam tẹ̀síwájú ó ní and just as I consider Quran undoubtedly and surely the book of God bóun ṣe gba kùránì ní tírà Ọlọ́run tó já sí pé ẹnìkan ò gbọdọ̀ jẹ́ àníyàn pọ́dọ̀ Ọlọ́run ló ti wá. Similarly ó ní bákan náà I believe that wahi which descends upon me is the word of God. ó ní bákan náà ló ń ṣe nígbàgbọ́ náà àwọn ìmísí tó ń rí gbà látọ̀dọ̀ Ọlọ́run wípé ọ̀rọ̀ Ọlọ́run ni. ọ̀rọ̀ tí mo kà tán yìí ó wà láwọn àyè oríṣiríṣi nínú tírà Ghulam Ahmad èyí tí ẹ ò rí gbọ́ nínú àwọn kíṣẹ̀ tí mo ti ṣe kọjá tí mo pè ní Ghulam Ahmad's Revelations tí a bá lọ síbẹ̀ a ó rí àwọn ibi tí ọ̀rọ̀ yẹn wà lẹ́kùnrẹ́rẹ́. níṣókí ń bí ọ̀rọ̀ yẹn a lè bá nínú tírà Haqiqatul Wahyi page 198. tó àfa Ghulam ní wáhíù àwọn wọn ní kò ní àbùkù bó ti wù kó lè kéré ma just like bí Kùránì ò ṣe ní àbàwọ́n tí ò lábùkù. Ọlọ́run kò ṣàánú wa ẹ̀rí ìgbàgbọ́ ilé ìgbàgbọ́ tí sọ ní di kèfèrí ni ẹni yòówù tó bá ní òun níwèé kan tó dàbí ìwé Ọlọ́run tíwèé náà lọ́dọ̀ tí tòun tó ní kò lábùkù automatically ohun tóun yẹn ó ti jáde géètì tó tóbi tó fẹ̀ dáadáa òun náà ló gbà jáde kó nu ẹ̀sìn Islam ẹni náà ti yá kèfèrí láìsí iyèméjì bẹ́ẹ̀ láìsí apá ẹnu lọ́dọ̀ gbogbo àfàlẹ́ òun yìí. ẹni bá ní ọ̀rọ̀ kan bẹ tó dàbí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala bí al-Qur'an ṣe wà accurate òun náà ní ọ̀rọ̀ náà wà accurate tó ń tóun yẹn mà kó ti yá kèfèrí nìyẹn o torí pé ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn tí yẹn ti ṣe tó wùyàn bó ti wù ni là á ṣe ìmàlẹ́ ẹni ìmàlẹ́ ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn kálukú ṣe ìmàlẹ́ ẹ̀ bó bá ṣe wù ṣùgbọ́n tó bá ti bí Islam má ṣe bó ṣe wù ẹ́ àwọn èèyàn ó challenge ẹ tó o bá ṣe débi kúfùrù wọn kú ọ̀hún kèfèrí tó o bá ń ṣe bídíà pẹ́pẹ́pẹ́ wọn ó máa takò ẹ wípé tó ń ṣe yẹn kò bá tọ́ lọ́hùn mu tòótórí náà ń kọ́ ìmàlẹ́ ni wọ́n máa ń ṣe bó ṣe wù wọ́n ẹnìkan ò lè ṣẹ̀sìn Islam bí ó ṣe wù torí pé wajibul amri bil ma'ruf wan nahyi anil munkar ojúṣe tọ́lọ̀ ń gbélé àwọn mùsùlùmí lọ́wọ́ pé wọ́n gbọ́dọ̀ máa túnra wọn ṣe ad-dinu nasiha
so túláàsì òun náà ni kí aṣojú ṣe náà ẹni bá ti dẹ̀sìn ọlọ́run bá rú túláàsì ni kí a máa sọ̀rọ̀ nípa onítọ̀hún. nítẹ̀síwájú ká tó máa wò bóyá ọ̀rọ̀ Ghulam Ahmad ó takora wọn àbí ó takora wọn ó máa sọ nǹkan kan tó lágbára gan kí ló wí ẹ̀yàn màyá mi. nínú tírà at-Tazkira àfa Ghulam Ahmad sọ ń bẹ̀ ẹ bá lọ sí page 181 nínú àwọn revelation èmi sí tó lóun rí gbà látọ̀dọ̀ ọlọ́run ní year 1891 ó ní عندما وصلت إلى هذه العبارة تلقيت الوحي التالي قل الله صفوه قل لو كان الأمر من عند غير الله لوجدتم فيه اختلافا كثيرا. Ghulam Ahmad ní Ọlọ́run sọ fún wọn pé àwọn ọ̀rọ̀ tóun fi ránṣẹ́ sí Ghulam Ahmad Ọlọ́run ní ká ní ọ̀dọ̀ ẹlòmíì làwọn ọ̀rọ̀ náà ti ń wá ni àyà kan èyí tí mo ń ká yìí nínú Kùránì Ghulam Ahmad ó ní Ọlọ́run sọ pé ká lé ọ̀dọ̀ ẹlòmíì lọ̀rọ̀ náà ti ń wá ní tí kìí ṣọ̀dọ̀ wọn Ọlọ́run lawajadtum fihi ikhtilafan kathira ẹ bá ti rí ìwọ Ghulam Ahmad sọ fáwọn èèyàn tí wọ́n ń takò ẹ́ Ọlọ́run ní kò ń sọ fún wọn wípé ẹ bá ti rí pé àwọn ọ̀rọ̀ náà ó máa takora wọn àwọn ọ̀rọ̀ náà àyà tòkè yóò máa jẹ́ àtìsàlẹ̀ níyàn àyà tààrin òun náà ní ṣe déédéé ní tó wà lókè tó ẹ rí pé àwọn ọ̀rọ̀ náà yóò máa takora wọn kálọ́dọ̀ Ọlọ́run kọ́ ló ti wà ní. èyí tó túmọ̀ sí wípé Ghulam Ahmad ń sọ fún wa níbi wípé gbogbo mi sí tó ń gbà àlọ́ ló dájú pé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá torí pé kò sátàkó nú àwọn ọ̀rọ̀ náà. ìkànnì mo fún wa yẹn page 181 ó tún kù ẹ lọ sí page 115 bákan náà ẹ lọ sí page 384 níparí ẹ lọ sí page 400. àyà tí amúwánú ọ̀rọ̀ àfa Ghulam Ahmad yìí ẹ̀yọ́ màá yá mi ní ẹ̀sìn Islam kí ló wà ń bẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí òun náà ní Ghulam Ahmad sọ pé ó ní Ọlọ́run ní kul law kana al-amru min indi ghayri Allah lawajadtum fi ikhtilafan kathira bó ti kóòtù àyà títí ẹ̀ nìyẹn ṣùgbọ́n tó wà ní ọ̀rọ̀ Ọlọ́run ọba wa torí àyà Kùránì ní ọ̀rọ̀ yẹn nípìnlẹ̀ kó tó di pé Ghulam Ahmad dàrú ó pa á lójú dà ó tún kọ bíi ti jí ọ̀rọ̀ Ọlọ́run nìyẹn yóò jí àyà káàkiri yóò ṣàkáàkiri bó ti wù nù Kùránì yóò kàn fi compose odidi passage ni anabi olè burúkú kò sólè náà àwọn anabi Ọlọ́run ṣùgbọ́n àwọn anabi òpùrọ́ wà tá anabi sallallahu alaihi wasallam sọ fún wa pé wọ́n ń bọ̀ nígbẹ̀yìn ayé ó ní òǹkà wọn ó tóbi 30 kò rújú pé kan ní Ghulam Ahmad jẹ́ nù wọn. àyà Kùránì ní ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí yẹn ni pé Ọlọ́run ló fi rú ọ̀rọ̀ ìròyìn tíra ẹ̀ tí í ṣe Al-Qur'an wípé kò síwèé tó dàbí Al-Qur'an. nínú Suratul Nisa Quran chapter 4 ẹ lọ sí verse 82 Ọlọ́run ní afala yatadabbaruna al-Qur'an ṣáwọn kèfèrí yẹn àwọn alátakò ṣé wọn ronú sí Al-Qur'an yìí ṣé wọn wò ó dáadáa ni ṣé wọn gbọ́ kí wọ́n gbọ́ lágbọ̀ tó ń gbọ́ ni walau kana min indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira ká ní kì í ṣọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ni Al-Qur'an yìí ti wá ni wọn àbá rí ọ̀rọ̀ nú ẹ̀ tí ó máa takora wọn. tó pẹ̀lú ìpanukọ gbogbo àfa mùsùlùmí ìwé Ọlọ́run nìkan la lè ròyìn pẹ̀lú ìwé yìí pẹ̀lú irú ọ̀rọ̀ yìí àyà yìí Kùránì nìkan ló lè ròyìn ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè ròyìn kò lè ròyìn ọ̀rọ̀ míì ẹni bá fi ròyìn ọ̀rọ̀ míì kéèyàn kọ̀wé kó wá ní ìwé tó ń kọ yìí ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ká ní kì í ṣọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ní ẹ̀yìn èèyàn bá rí tí ọ̀rọ̀ náà ó máa takora wọn òǹtọ̀hún yẹn yóò di kèfèrí pẹ̀lú irú ọ̀rọ̀ náà àbí kéèyàn ròyìn Kùránì kéèyàn ròyìn tírà tiẹ̀ àbí ìwé ẹ̀ pẹ̀lú pé la ya'tihil batilu min bayni yadayhi wala min khalfihi tanzilun min hakimin hamid aya Qur'an yẹn kéèyàn wá fi ròyìn ìwé tiẹ̀ tó kọ wípé ìwé yìí ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń bọ̀ ọ̀rọ̀ ní òsì japa ara wọn kò sábùkù nú ẹ̀ rárá ó ń tọ́hún yẹn ó yà kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ náà torí pé Ọlọ́run bá lè kí ọlá sọ fún wa ní Quran chapter 6 Suratul An'am verse 93 Ọlọ́run ní wa man azlamu mimman iftara ala Allahi kadhiban aw qala uhiya ilayya wa lam yuha ilayhi shay' wa man qala sa'unzilu misla ma anzala Allah ẹni Ọlọ́run níwèé kan tó dàbí ìwé Ọlọ́run tó dàbí Al-Qur'an tí ò lábà wọn ó ń tọ̀hún yẹn Ọlọ́run ní tani fi sori burúkú tani fi ṣàbòsí tani fi lẹ́tọ̀ọ́ sí ìyà tó toru ẹni bẹ́ẹ̀ Ọlọ́run kó má ṣe wá lẹ́ni ìyà bí Ghulam Ahmad ṣe fọwọ́ rẹ̀ fa ìyà nìyẹn níwájú Ọlọ́run so ńgbà tẹ́ bá ń gbọ́ pé wọ́n ní Ahmadiyya kèfèrí ni wọ́n ẹ má ṣe èméjì o ẹ sì má béèrè má ẹ̀yin mùsùlùmí tí ọ̀rọ̀ yé tá a láǹfààní àti kéwú púpọ̀ ṣùgbọ́n ẹ má béèrè ẹ má ṣe màmá ṣe ni kẹ́ ẹ béèrè pé kí ni wọ́n ṣe gan tán fi di kèfèrí ẹ má pè èyí sì ń pè mùsùlùmí kèfèrí ta ni ń pè mùsùlùmí kèfèrí àní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ṣé ẹni tó sọ eléyìí mùsùlùmí ni ẹni olóhùn nírú Al-Qur'ani ṣé mùsùlùmí ló nítọ̀hún yẹn tó ibi tí anabi sallallahu alaihi wasallam
ibi tó fi wá sílẹ̀ sí òun náà ni wípé ẹnìkan tó ní máa gbá wáyé má lẹ́yìn ti tòun torí pé òun ní pẹ̀kun àwọn ànábì Ọlọ́run bó ṣe wà ní Quran chapter 33 suratul Ahzab verse 40 Ọlọ́run ti parí ẹ̀ fún wa ṣùgbọ́n ẹni tó wá lóhun tó gbá wáyé tó wá dàbí al-Qur'an gbogbo àwọn àyàtà tí ń kà yìí náà ó ń tọ́ka sí pé olórí burúkú yẹn òun náà ló ń tọ́ yẹn ẹ wá jẹ́ àtẹ̀síwájú Ghulam Ahmad ó ti lé wa lérí báyìí kí lẹ gbọ́ tó wí ó ní àwọn wáhí òun kò ní àtakò nú kò ní àbùkù bó ti léwu kí àwọn àbùkù náà kí wọ́n kéré mọ́ ẹ wá jẹ́ àwò ṣàárọ̀rọ̀ tó takora wọn nínú tírà Ghulam Ahmad ọmọ abúlé Qadian nílẹ̀ India lọ́hùn ẹ má gbàgbé pé ọjọ́ tí ẹ jìnnà púpọ̀ ọjọ́ ẹ jìnnà pọ̀ àsìkò tí ìjọba òyìnbó tí wọ́n lọ mú ilẹ̀ India lẹ́rú òun náà ni wọ́n bí Ghulam Ahmad òun ni Ghulam Ahmad dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ìjọba òyìnbó ló dé ládé ìjà nàbí àwọn ni wọ́n sọ̀pọ̀tì ẹ̀ gẹ́gẹ́ bóun náà ṣe sọ fún wa pé ká ní kí ìṣèjọba òyìnbó ni tó dúró tí òun tó ràn òun lọ́wọ́ ni wọn bá ti pa òun pàkúpà ó sì sọ fún wa pọ́lọ́ sọ fún wọn pé wallahu ya'simuka minan nas 1908 ni Ghulam Ahmad kú lẹ́yìn ìgbà tó yí pé wọ́n bí ní 1839 àbí 1840 gẹ́gẹ́ bó ṣe sọ Ọlọ́run lóhun á protect òun òun ní jẹ́ kí nǹkan kan ṣe òun bó ti wí nìyẹn nígbà tó padà yá ó ní ká ní kí ṣe ìjọba Gẹ̀ẹ́sì ìjọba amúnilẹ́rùsìn tó já sí pé ọ̀pọ̀ èèyàn nílẹ̀ India wọn sọ dáadáa nípa ìjọba náà torí pé amúnisìn ni wọ́n alábòsí ni wọ́n agbalẹ̀ onílẹ̀ òun náà ni wọ́n ṣe agbádúkìá onídùkìá òun náà ni wọ́n ṣe Ghulam Ahmad tó padà ròyìn ìjọba náà wípé ká ní kí ṣe ìjọba Gẹ̀ẹ́sì tó dáàbò bò wọn ni torí pé èèyàn ní claim prophethood láwùjọ mùsùlùmí kó máa bú àwọn ànábì Ọlọ́run kó máa yẹ̀yẹ́ wọn káwọn mùsùlùmí máa wòran wọn ní wòran o wọn wá nǹkan fi oúntọ̀hún yẹn ṣe wọn fi dá nǹkan kan nú ara àfa Ghulam wa ní ká ní kí ṣe ìjọba òyìnbó ni kẹ́lẹ́ mọ̀ pé ẹrú òyìnbó abdu òyìnbó òun náà ni Ghulam Ahmad nínú tíra Nurul Haqq page 3 àti tíra Najmul Huda ní last page yẹn page 61 ó ń sọ bẹ́ẹ̀ pé walawla khawfu sayfi ad-dawlati al-Burtaniyya lamazzaquna kulla mumazzakin ká ní kí ṣe ẹrù ìjọba òyìnbó tó ń bá àwọn èèyàn wọ̀nyí ni ìyẹn àfa mùsùlùmí wọ̀nyí ó ní wọn àbá fà wọn ya pẹ́rẹpẹ́rẹ ni ṣẹ́rí nísìn ẹni tó ní Ọlọ́run sọ fún pé wallahu ya'simuka minan nas ṣé wallahu ya'simuka minan nas ni àbí al-Burtaniyya ta'simuka minan nas wallahu al-musta'an Ọlọ́run kò ṣe àforíjì fún wa kó má jẹ́ kí á ti fi ẹnu dẹ́ṣẹ̀ so a rí wípé ìyẹn náà jẹ́ kan nínú àwọn àtakùtà nínú ọ̀rọ̀ Ghulam Ahmad ó ní Ọlọ́run ó ṣọ́hun ó tún wá ní káníkì ìṣèjọba òyìnbó ni kò tí ẹ sọ pé káníkì ìṣọlọ àbí tí Ghulam Ahmad tó ya kèfèrí dé orí Ọlọ́run èèyàn ló fi ń mọ̀ kàkà kó fi orí Ọlọ́run ti sọ́dọ̀ Ọlọ́run pé irú Ọlọ́run ò sí tí ò bá ṣọlá Ọlọ́run ni tó fi àwọn èèyàn bá ìṣàánú òun wọn àbá fòun ojú òun ò bá rí tó ṣùgbọ́n àníṣe gbogbo alámàdí tẹ bá rí ẹ rí nírì ẹni tẹ ẹ ṣẹ̀ dájú kó bá ẹ máa wá kọ ní alif bá ta sa ohun tá ń pè ní tawhid àti akida nínú ẹ̀sìn Islam yìí torí pé ọpọlọ wọn ó fi fo ni bẹ́ẹ̀ ni gbogbo àtà bá ń bá wọn tàkùrọ̀sọ la máa ń rí wípé kò sí nǹkan kan lágbàrí wọn àgbàjá lásán ni kí ayé bá kọjú síbi kan báyìí wọ́n sì kọ̀yìn síbẹ̀ ó dá nígbà tá máa dín sọ pé a lè fi Ọlọ́run wí olè tí Ghulam Ahmad ń fi Ọlọ́run ọba wí gbogbo ohun tó dá Ọlọ́run dàbí tọ́kì Ọlọ́run dàbí ọ̀gà Ọlọ́run dàbí ajá Ọlọ́run dàbí ẹlẹ́dẹ̀ Ọlọ́run dàbí wèrè wàlẹ̀ yasu billah ẹ̀yàn máa yá mi nẹ́sìn Islam tẹ́ bá sì bẹ́ẹ̀ lọ́wọ́ Ghulam Ahmad wọn á ní kò sẹ̀ tẹ́ bá bẹ́ẹ̀ lọ́wọ́ ọjọ́ amadi àwọn á ní kò sí tó burú nù ẹ̀ ipe ní téèyàn bá máa pa àwọn èèyàn lè gbọ́ téèyàn bá fọ́ Ọlọ́run wò kò sí láì fi ń bẹ̀ ṣé ibi tẹ́ yí mùsùlùmí kọjú sí oníjọ́ amadiya kọjú sí àbí wọ́n kọ̀yìn síbẹ̀ so kúfúrú jamadiya ó hàn bàjẹ́bàjẹ́ kódà ní bá ṣe méjì lórí ẹ̀ àfi ká tètè kí ó ń tọ́ yẹn ń lọ kí tiẹ̀ náà má bàa bà bẹ́ẹ̀ ni ọ̀kan náà àwọn àtakò nìyẹn ta rí inú ọ̀rọ̀ ẹ̀ ó lọ́lọ́run ló ń ṣọ̀hún gbà tó tún yá ó níjọba òyìnbó òun ni ó ń ṣọ̀hún ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ Ghulam Ahmad al-Qadiani ó sọ fún wa nínú tirẹ̀ tó pè ní Nuzulul Masih page 38 ó tún wà láwọn bòmíì náà á tún padà máa sọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n àwọn àtakò nú ẹ̀ tanakudot Ghulam al-Qadiani àwọn contradictions ẹ̀ òun náà la fẹ́ mú báyìí náà ó ní wa inna idha wada'na dunya fala masiha ba'dana ila yawmil qiyamah olóhùn Ghulam Ahmad òun ní sọ fún Maryam tá ànábì ló ń bọ̀ ń gbẹ̀yìn ayé tóun bá ti wá kúrò láyé yìí tó rò lòun wá iṣẹ́ tọ́lọ̀ ní sáwọ́ àṣẹ láyé tánàbí ní sáwọ́ àṣẹ láyé òun lòun ti wá ṣe yìí tóun bá ti wá lè kúrò láyé yìí ó ní kò sí màsíhù kankan mọ́ kò tún sí màsíhù mi tí ó tún wá lẹ́yìn òun títí dijọ́ al-qiyamah lẹ́ẹ̀kan sí wa inna idha wada'na dunya fala masiha ba'dana ila yawmil qiyamah tíra Nuzulul Masih page 38 ṣùgbọ́n níbo mi nù tíra ẹ̀ náà Ghulam Ahmad máa tún sọ nǹkan mi
ẹni tó ní ọ̀rọ̀ wọn kì í takora wọn torí pọ̀rọ̀ Ọlọ́run ni wal-iyazu billah kí ló wí ó ní wa kadhalika ma da'aytu anna fikrata al-mumathalati qad inqata'at min ba'di ó lóun sọ pé a lè ráwọn èèyàn tí ó jọ yín sọ̀rọ̀ Maryam o lẹ́yìn ìgbà tó ń bá kú láyé tán pé àtúndì rẹ̀ lómi tí ó tún jọ yín sá tí ó jẹ́ pé yóò dàbí yín sọ ọmọ Maryam. ó ní bal annahu min al-mumkini indi an ya'tiya fil mustaqbali hatta 10,000 min amsalil masihi misli. ó ní ó tún ṣeéṣe o tó ń bá kú láyé tán ó ṣeéṣe kí á rí àwọn mẹsáyà àwọn màsíwò àwọn èèyàn bíi Isa ibn Maryam tí wọ́n tún wá sáyé kódà tó ń ka wọn tó bí 10,000. ó ní tó bá ti kú láyé lẹ́ẹ̀kan nínú tíra nuzulil masih tó bá ti kú láyé kò ní sí màsíwò mi màtálìkì àmọ́ tó nínú tíra izalatul awham page 211 ó ní ó ṣeéṣe kí màsíwù míì tún wá àwọn mẹsáyà míì kan tún wá kódà kò ní máa lẹ́yọ̀ kan kò ní máa lọ́gọ́rùn kò ní máa ní ẹgbẹ̀rún òǹkà wọn tún lè tó bí 10,000 gan mẹsáyà ti wá yapa báyìí. ṣé ọ̀rọ̀ yìí nìṣẹ́ ó takora wọn àbí ó takora wọn yá mi kó tiẹ̀ nídìí káwulẹ̀ máa béèrè ẹ má wulẹ̀ jẹ́ àdàmú ara wa olóye ni ọ̀rọ̀ ń yé àfi tíyẹn bá jámadé nìkan torí pé tíyẹn bá jámadé ó ti forí gbálẹ̀ nǹkan ti ṣe ọpọlọ ẹ̀ láti kékeré láì jẹ́ pé àgbà náà ni ló bá wọnú amadíyà ní nǹkan ṣe ọpọlọ ẹ̀ nìyẹn yorùbá ní dèdèrè yìí dé báni lágbà àti kékeré òun náà ní ti báni lọ torí tó ń ṣàwọn amadí wọn yìí ni pé wọ́n ti móòdù ọpọlọ wọn sínú ojú kan bí tí wọ́n wà wọ́n láǹfààní àti jókòó tí àwọn afáàmù sùnmí láti kékeré ká sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn gbogbo òròrí wọn inú amadíyà náà ni wọ́n lọ skul amadi wọ́n kéwú amadi wọ́n á wá wà bẹ́ẹ̀ torí wípé tó bá jásí pé wọ́n jẹ wọ́n mu pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n á ti sọ ṣubú àti wọ́n ní fáwọn afáàmù sùnmí àwọn ò ti bá wọn lọ kúnná gẹ́gẹ́ bí àti ìlọta àbí àti ìlọ ìlúbọ́. ẹ jẹ́ àwọ̀ ọ̀rọ̀ míì nínú àwọn ọ̀rọ̀ tó takora wọn nínú ọ̀rọ̀ Ghulam Ahmad al-Qadiani kí ló wí. afa Ghulam Ahmad nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ èyí tí kò bá làákàyè mu torí pé ó takora wọn tó sì ń tọ́ka sí pé ẹnu tí ọ̀rọ̀ náà ti ń jáde àbẹ́ni tó kọ àwọn ọ̀rọ̀ náà sílẹ̀ ó túmọ̀ sí pé òun tó ń yẹn ní gángan náà ọpọlọ gẹ́gẹ́ bí Ghulam Ahmad ṣe sọ wípé wèrè yàn ó náà lọ́rọ̀ ẹ̀ takora wọn ẹ̀jẹ̀ yà wò Ghulam Ahmad ya wèrè àbóyè òsínwín ẹ̀jẹ̀ ká wò bẹ́ẹ̀. nínú tírà tó pè ní al-Istiftah page 112 tírà al-Istiftah page 112 ó sọ ń bẹ̀ wípé inna fi kalamika shay'un la dakhla fihi lish-shu'ara ó ní àwọn àmísí tóun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run sọ fún un nínú ẹ̀ wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n Ghulam Ahmad ń gbà yìí látọ̀dọ̀ òun Ọlọ́run ọ̀rọ̀ náà kò jọ tàwọn akọrin rárá kódà olórin kankan ò tiẹ̀ lọ́wọ́ sí kankan nú ẹ̀ ìyẹn àwọn tí kọrin pẹ̀lú èdè Lárúbáwá nínú àwọn Lárúbáwá yẹn ni pé wáhíù lélẹ́yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ nínú Al-Qur'an pé wa ma allamnahu ash-shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin anabi sallallahu alaihi wasallam mọ́rin kan kò sì sórin nínú Al-Qur'an. Ghulam Ahmad lọ́lọ́run sọ fún wọn bẹ́ẹ̀ pé àwọn wáhíù tó ń gbà yìí kódà kò sí nǹkan kan tó jọ ọ̀rọ̀ àwọn akọrin nínú ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ìyá mi ṣé bẹ́ẹ̀ lọ̀rọ̀ náà ṣe rí lóòótọ́ ẹ jẹ́ ká lọ sínú tírà al-Istiftah bákan náà nínú tírà tí a sọ yìí náà ni page 112 onímọ̀kálẹ̀ kan yẹn pé kò sí ìbátanpọ̀ kan láàrin wáhíù Ghulam Ahmad àti orin àwọn Lárúbáwá ṣùgbọ́n ní page 111 Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé a rí ilhamu kan tí Ghulam Ahmad ló ń gbà kí ló wí ó ní Ọlọ́run sọ fún un pé afati diyaru mahalluha wa maqamuha ẹsẹ̀ orin tá a gbọ́ yìí àwọn tí wọ́n jẹ́ àfa aládàbò àwọn tí fi kálámù dára orin kíkọ wọ́n ti mọ̀ wípé afati diyaru mahalluha wa maqamuha orin Labidu ni Labidu ibn Rabi'a ìkànnù àwọn ṣùnàrọ̀ ní àsìkò aljahili tí ó sì ń bẹ láyé títí dásìkò anabi sallallahu alayhi wa sallam òun ló ní ègígé tá a mújọ yìí nínú kọsídà ẹ̀ tó gùn gan èyí tó kọ orin Labidu ibn Rabi'a òun náà lélẹ́yìí. Ghulam Ahmad sọ pé Ọlọ́run fi ránṣẹ́ sí òun gẹ́gẹ́ bí wáhíù ẹ̀dàkùn Ọlọ́run Ghulam Ahmad ló ń jalè ní àfọwọ́n gan fún rẹ̀ wal iyazu billah. tábà ní Ọlọ́run rẹ̀ ń tá gbà lérò náà ní ṣètọ́nù torí pé ṣètọ́nù ló ń bọ ṣètọ́nù ló ń sìn ṣètọ́nù ló kógbó sí nílà káyè ṣètọ́nù ló da orí ẹ̀rú kì í ṣe Allah subhanahu wa ta'ala torí pé Allahu a'lamu haythu yaj'alu risalatahu àwọn òjíṣẹ́ Ọlọ́run èèyàn rẹ̀ ni wọ́n á jẹ́ Ọlọ́run kì í rán dídìrín iṣẹ́ èèyàn tó stupid èèyàn tó ya ọ̀tá Ọlọ́run ọ̀rẹ́ ìṣù bíi ti Ghulam Ahmad Ọlọ́run rán wá sáyé. orin ìyẹsẹ̀ orin yìí bákan náà ẹ wọnú tíra at-Tazkira ti èyí tí Jamadiya kó àwọn wáhíù Ghulam Ahmad sínú ẹ bá ń bẹ̀
ẹ wo page 543 ẹ wo page 545 bákan náà ẹ wo page 701 ẹ rí ń bẹ̀ níbi tí Ghulam Ahmad sọ wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ ọlọ́run wá jí orin Labid ibn Rabi'a ọlọ́run wá jí ó wá fi ránṣẹ́ sí Ghulam Ahmad gẹ́gẹ́ bí wahyu gẹ́gẹ́ bí àyà kan nínú Kùránì títí ẹ̀ náà kí ni ẹsẹ̀ orin náà òun náà ni afati diyaru mahalluha wa maqamuha. Ghulam tẹ̀síwájú ó tẹ̀síwájú ó ní kéèyàn máa jẹ àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ìtàn pè ní dọ́ńkì yẹn ó ní haram ni gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bóyá ṣe ní haram lóòótọ́ fayaqulu ó ní ma taqulu ya sayyidi fi luhumil humuril insiyya gbà tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀gá kí lẹ fẹ́ sọ fún wa nípa ẹran rànkúnmí ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ìtàn pè ní dọ́ńkì yẹn kí lẹ fẹ́ sọ afẹ́kẹ́ fún wa ń fatuwa lórí ẹ̀ ṣé ó dáa kí yẹn máa jí àbí ò dáa nínú tírà ẹ̀ tó ń pè ní Arabi Bol Jal tírà Ghulam Ahmad kan nìyẹn page 4 nínú ẹ̀ Arabi Bol Jal orúkọ tírà náà nìyẹn page 4 ó ní ọ̀rọ̀ náà wà. Ghulam Ahmad sọ wípé ó ní haramun èèwọ̀ ni o èèwọ̀ gbọ́dọ̀ máa jẹ torí wà nínú àdìsí kí yẹn máa jẹ wà in tubikha kódà tí wọ́n bá sè é faksiru kìdìrọ́ha wa ahrikuha ó ní ẹ̀yà fọ́kòkò ẹ̀fọ́ mọ́lẹ̀ ní kẹ́sì dànù tí wọ́n bá sè é ẹ̀ gbọ́dọ̀ jẹ́ torí pé haram ni bó ti wí nìyẹn. ṣùgbọ́n àwọn Ghulam Ahmad máa tẹ̀síwájú kí ló tún sọ ṣe lárí pé nínú tíra mi tíra Izalatul Awham page 137 ṣe lárí tó ní ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹran rànkúmí tá à ń sọ yìí sọrí jàre ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tá à ń sọ yìí tá ń pè ní dọ́ńkì yẹn ẹ̀yẹn himar ó nínú àwọn ẹran tí ó dání min al-luhumi tayyiba kí ló ti wí ẹ̀jẹ̀ àgbọ̀ Izalatul Awham page 137 ó ní afala tujadu fi dunya dawabun tayyibatun ṣé wọn wàá ráwọn ẹyẹ míì láyé ni nínú àwọn ẹran tó dáa àwọn ẹran tó mọ́ mislu gislan gẹ́gẹ́ bí àwọn ẹran ìgalà wà àbí egbin wal humur àti àwọn ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ wal aranibi àtàwọn ẹran ehoro ó túmọ̀ sí pé Ghulam Ahmad sọ ó ka ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ kún àwọn ẹran tí wọ́n jẹ́ ẹran mímọ́ tí wọ́n sì dáa púpọ̀ yẹn ni pé ó ṣí gbogbo wọn papọ̀ bí ìgalà àbí egbin àtàwọn ehoro ó ní àtàwọn kẹ́tẹ́kẹ́tẹ́ ó fi gbogbo wọn ní ẹran tí ó dáa lókè sí ní nínú sílẹ̀ kan tá a dárúkọ fún wa ó ní èèyàn ò gbọ́dọ̀ tí ẹ fẹ́nu kàn rárá bí wọ́n sì ṣe ó yẹ kéèyàn fọ́ kókó ẹ̀ mọ́lẹ̀ kéèyàn dànù ni ṣẹ̀rí pé ọ̀rọ̀ náà kò takora wọn àfi lọ́dọ̀ nínú làákàyè ìjọ Ahmadi ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo ní làákàyè òun náà ni ọ̀rọ̀ náà ti takora wọn. níbòmíì Ghulam Ahmad ń sọ fún wa ń bẹ̀ pé ó ní sami'tu ba'dal juhal ó ní gbogbo táwọn aláìmọ̀ kan ti ẹ̀ ń sọ pé yakulun wọ́n ní anal mahdiya min bani Fatima wọ́n ní ẹni tí ó máa jẹ́ mahadi ipò gbọ́dọ̀ yá rọmọdọ́mọ Fatima ìgbà tó ń Ghulam Ahmad wá pẹ̀lú àwọn ní mahadi yẹn wọ́n takò ń pé òun ń ṣàrọmọdọ́mọ Fatima fa kayfa yaqulu hadha rajulu inni ana al-mahdiyyu al-ma'hud wa annahu laysa minhum فالجواب أن الله يعلم حقيقة الأحوال وحقيقة النسب والآل وما ذلك إني أنا المهدي الذي هو المسيح المنتظر الموعود وما جاء فيه أنه من بني الفاطمة فاتقوا الله والساعة الحاطمة nínú tírà al-khutbah al-ilhamiyya page 64 Ghulam Ahmad sọ fún wa ń bẹ̀ wípé àwọn kan sọ pé òun ń ṣe mahadi torí pé mahadi tá a nábì sọ fún wa pé ń bọ̀ nígbẹ̀yìn ayé orúkọ ẹni Muhammad ọmọ Abdullah yóò sì máa jẹ́ kan náà àwọn ọmọdọ́mọ Fatima. Ghulam Ahmad sọ pé èèyàn bẹ̀rù Ọlọ́run o ó lóun ní mahadi ń tòun o òun èsì ṣe àrọmọdọ́mọ Fatima bó ti wí nìyẹn o ṣùgbọ́n o ẹ̀jẹ̀ àwọn tó sọ níbòmí kí ló wí. nínú tírà tí ó pè ní Izalatul Qata page 10 bẹ́ẹ̀ Ghulam Ahmad sọ̀rọ̀ mi kí ló wí. ó ní lawra fatumuni ẹ̀yìn yẹn tẹ́ bá takò mí tẹ́ kọ̀ mí lẹ̀ tẹ́ tẹ̀lé mi èmi mẹ́sáyà ó ní lawra fatumuni ba'du kama hadha fa'lamu أن المهدي المعهود سيشابه في خلقه وخلقه فاسمه سيواتي اسمه أي أن اسمه أيضا سيكون محمد وأحمد وسيكون من أهل بيته. Ghulam Ahmad sọ fún wa yìí pé ẹni tí ó máa jẹ́ Mahdi lóòótọ́ nínú orúkọ ẹni Muhammad àti Ahmad yóò sì máa jẹ́ kan náà àwọn ará ilé Ànábì sallallahu alaihi wasallam lókè ìtàkàlẹ̀ kan al-khutbah al-ilhamiyya page 64 olóhùn ń ṣàrọ̀ ọmọdé Fatima òun ń ṣàrà lé Fatima ṣùgbọ́n òun ni Mahdi ṣá òun lè mọ̀ Ọlọ́run ló máa ń tán pè ní Ọlọ́run ló máa bí ọ̀rọ̀ ìran àti ìbí Ọlọ́run ló máa bó ṣe jẹ́ ìlú náà kọ́ òun ò kílèmù pàrọ̀ ọmọdé Fatima lò àmọ́ òun ni Mahdi lọ́dọ̀ òun nínú tírà Izalatul Qata ní page 10 bẹ́ẹ̀ ó jẹ́ kó yé wa wípé ẹni tí ó máa jẹ́ Mahdi ó gbọ́dọ̀ jẹ́ àrọ̀mọdọ́mọ
Fatima yìí pé inú àwọn alil bayt ni ó sì sọ ń bẹ́ẹ̀ bákan náà nínú tírà Mawahibur Rahman ó sọ nínú tírà Mawahibur Rahman ó ní wa ma kuntu min jursumatil ulama al-ajilla ó lè mi ń ṣe kan nínú àwọn ọmọ àwọn àfa àgbà òhàn àfa ńláńlá wala min qabilati bani Fatima òun ò sì sínú àwọn ọmọ àrọmọdọ́mọ Fatima nínú tírà Mawahibur Rahman page 72 ìlú àwọn ọmọdé sọ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tó eré ìtẹ́ gbọ́ yìí nísìn kí làwọn ọ̀rọ̀ wọn yìí ṣe yìí nísìn ṣé kò takora wọn forí gbára wọn ni àbí ẹbí lọ́wọ́ alamadi bẹ́ẹ̀ ó lá àrọmọdọ́mọ Fatima lòun ṣe ńgbò tún yá ó tún lòun ṣe àrọmọdọ́mọ Fatima. bákan náà nínú ibòmí nínú tírà Ghulam Muhammad nínú tírà tó pè ní Izalatul Awham page 395 ó ń sọ ń bẹ̀ wípé wa amma dabbatul ard ó ní ẹ̀rí dábà tánàbí sọ pé yóò jáde nígbẹ̀yìn ayé tí ó máa báwọn èèyàn sọ̀rọ̀ falaysa al-muradu minha hayawan la ya'qil ó ní kì í ṣe ìtumọ̀ náà ni pé ẹranko lànàbí sọ kì í ṣe ẹran bal hiya al-insan ó léèyàn náà ni dabbatul ardi tánàbí sọ yẹn bi hasabi qawli sayyidina Ali gẹ́gẹ́ bí aṣíwájú wọn Ali ṣe tu aṣíwájú ti Ali ló tu bẹ́ẹ̀ wal muradu min dabbatil ardi huna ó ní ìtumọ̀ dabbatul ardi ní ọ̀dọ̀ tòun nínú àdìsí ànábì yẹn òun náà ni ta'ifatun minan nas ó ní ìjọ kan náà àwọn èèyàn ni o ní o máa jẹ́ dabbatul ardi alladhina laysa fihim ruhun samawiyya òun làwọn èèyàn tó jásí wípé ayé nìkan òun ni wọ́n jókòó tì kò sí ẹ̀mí sánmà kò sẹ́mi ọlọ́run lára wọn bó ti wù kó lè kéré wọn ẹ̀rí ìtumọ̀ tó fún dabbatul ardi nìyẹn ṣùgbọ́n nígbà tá a rí i pé ó dá ibò míì nínú àwọn tíra ẹ̀ nínú tíra nuzulil masih page 39 kí ló wí ó ní innal murada min dabbatil ardi ó ní ìtumọ̀ dabbatul ardi iya tilka duda aidan òun náà ni ìdín tẹ̀ ń wí yẹn ìdín òun ni dabbatul ardi allati kana muqaddaran laha an takhruja min al-ardi fi zamanil maw'ud fi zamanil masihil maw'ud òun náà ni ìdín kan tí ó jáde nínú ilẹ̀ lásìkò ohun Ghulam Ahmad wa tudammiru dunya tí ó sì báyé jẹ́ yóò kó parun báyé ibi sábàbí su'i a'mali ahliha èyí tó já sí wípé látara ìwà búburú tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀ ìdín náà ó wà jáde yóò sì ṣe sábàbí ìparun àwọn èèyàn ẹ dákun lókè ètò àkàlẹ̀ kan tíra Izalatul Awham page 395 ó láwọn àfa ìyẹn àwọn tó takò Ghulam Muhammad ó láwọn ní torí ó sọ bẹ́ẹ̀ ní nínú tíra yẹn pé àwọn àfa ní dabbatul ardi àwọn àfa mùsùlùmí tó takò ohun Ghulam Muhammad ó láwọn ní dabbatul ardi ìgbà tó tún dénú tíra Nuzulil Masih page 39 ó ní kòkòrò kan ní dabbatul ardi tá à níbi sọ ṣáwọn ọ̀rọ̀ wọ̀nyí ṣé ò forí gbárí báyìí àbí wọ́n kàn gbòòní wọ́n takora wọn. nínú àwọn ọ̀rọ̀ àfa Ghulam Ahmad al-Qadiani òun náà ni wípé ó sọ fún wa nínú tírà al-Khaza'in al-Ruhaniyya volume 23 page 218 ó ní innahu min ghayri al-ma'qul ó nínú nǹkan tí ò bá làákàyè mu abadan pẹ́ẹ́pẹ́ wa min as-safahati ó nínú wà òmùgọ̀ haqqan tó dájú an yatalaqqa al-insanu wahyan wa huwa laysa bi lugatihi aw la yafhamu ó nínú tí ò bá mu tí ò bá làákàyè mu ní kéèyàn ló ń gba wáhìyù lọ́dọ̀ Ọlọ́run kó wá jẹ́ pé wáhìyù náà kì í ṣèdè rẹ̀ ni wọ́n fi bá a sọ̀rọ̀ àbí kọ́lọ̀ ń sọ wáhìyù kalẹ̀ fún yàn kó ń tọ́ yẹn kó má wà gbọ́ yé kẹ́ni náà kó má ṣe kẹ́ni kó má gbọ́ yé torí náà a ti rí níbí yìí nísìnyí pé àìgbàgbọ́ yé ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ẹni tí ó lọ́lọ́ ń bá wọn sọ̀rọ̀ àìgbàgbọ́ yé ọ̀rọ̀ ẹ̀ tí ò bá gbàgbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run ó túmọ̀ sí wípé kò bá làákàyè mọ́ lọ́dọ̀ Ghulam Muhammad Ọlọ́run sì gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀ pẹ̀lú èdè tí kì í ṣe èdè àwọn àjọ rẹ̀ lianna fihi taklifa ma la yutaq torí pé kọ́lọ́ máa bá ní sọ èdè téèyàn ní gbọ́yé àbí máa bá ní sọ èdè tí kì í ṣe èdè ẹni ó túmọ̀ sí pé Ọlọ́run ti gbé iṣẹ́ téèyàn ní lágbára láti ṣe ó ti gbé ìkọ́ni lọ́rùn nìyẹn wa mafa'idatul wahyi alladhi huwa fawqa fahmi al-insan ó ní kí láǹfààní wáhyí gbọ́ báyìí kí láǹfààní wáhyù èyí tí èèyàn ò gbọ́yé kí láǹfààní wáhyù tí Ọlọ́run fi ránṣẹ́ sí ni tí ànábì tá a fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí tí ó sì gbọ́yé kí láǹfààní wáhyù náà Ghulam Muhammad kò bá làákà ìmọ̀ rárá torí pé gbígbà tó Ọlọ́run gbé ní tipa ẹni ọ̀ka kọ́ni lọ́rùn ni Ọlọ́run sì sọ pé la yukallifu Allahu nafsan illa wus'aha tó ẹ̀yin náà rí ẹgbọ́ ọ̀rọ̀ tí Ghulam Muhammad sọ ń bẹ̀ yẹn nísìn ó ní this is absolutely rubbish and illogical thing that the mother tongue of a person is different and the revelation is sent in a different tongue which he can even not understand because in this there is too much difficulty in that. And what is the use of such a revelation which is beyond human understanding? So, bọ́rọ̀ ìṣirí ni ẹnu tíra Jashmat Ma'rifa, tíra tán pè ní Jashmat Ma'rifa nínú Rawhan Khaza'in volume 23 page 218 òun náà ni ọ̀rọ̀ tí
mo kà tán yẹn òun náà ló wà. Bákan náà Rawhan Khaza'in volume 23 page 218 ibi tí a ó ti bá àkọọ́lẹ̀ Ghulam Ahmad nìyẹn pé inú tí ò bá làkàyè mọ́ rárá òun náà ni kọ́ ló ń bá ní sọ̀rọ̀ kéèyàn máa wá gbàgbọ́ yé wáhíù tó ló ń bá ní sọ èyí nìyẹn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí Ọlọ́run bá yẹn sọ̀rọ̀ kó wá lọ lo èdè tí kìí ṣe di ẹni tí ó fẹ́ bá sọ̀rọ̀ yìí kò bá a mú kéèyàn jẹ́ Yorùbá kọ́ ló ń wá sọ wá yìí kalẹ̀ fún pẹ̀lú èdè Haúsá Ghulam Ahmad ní a kò bá làkàyè mu ṣọ́lọ́run ló ṣe tí ò bá làkàyè mu ni àmọ́ṣá lọ́dọ̀ Ghulam Ahmad ó ní kò bá làkàyè mu. ẹ jẹ́ wá tẹ̀síwájú ìjọba làkàyè mu àbí ò tiẹ̀ bá làkàyè mu ẹ̀yàn màyà mi nínú ẹ̀sìn Islam. nínú bòmí inú tíra Ghulam Ahmad ní al-Khaza'in Rawhani àbí ìwé tán pè ní Rawhan Khaza'in volume 18 page 435 Ghulam Ahmad sọ ń bẹ̀ wípé ó ní nígbà míì Ọlọ́run a máa fi wá àyè ránṣẹ́ sóhun pẹ̀lú èdè tóhun tiẹ̀ mọ̀ rárá. ó nínú àwọn èdè náà ó ní gẹ́gẹ́ bí èdè òyìnbó mislul Injilisi wa Sanskriti wal Arabi wa ghayriha. Ọlọ́run gbà mí òun a máa gba wáhíù pẹ̀lú èdè tí ò yé òun rí tóun ò tiẹ̀ mọ̀ kankan bẹ́ẹ̀ nínú ẹ̀ rárá àti rárá nínú ẹ̀ gẹ́gẹ́ bí English gẹ́gẹ́ bí Sanskriti gẹ́gẹ́ bí àmàbí òtún máa kankan ní èdè lárúbáwá náà ni tó bó ṣe àti wí òun náà nìyẹn. níbo mi nínú àwọn tíra tó pè ní at-Tazkira ó nínú àwọn èdè ẹ̀rí pé ó sọ fún wa níṣẹ́ pé ó máa ń gba revelation pẹ̀lú èdè òyìnbó. ó wá ní èdè òyìnbó yẹn nínú tíra at-Tazkira ẹ̀wọ̀ page 53 ń bẹ̀ ó sọ ń bẹ̀ ó nínú wáàyí tí Ọlọ́run fi hàn àwọn tó ń gbà ó ní pé Ọlọ́run sọ wípé I am quarreler òun gba wáàyí yẹn pẹ̀lú èdè òyìnbó. ó ní hadha shahidun naza'un ó ní kama ulkiya al-wahyu nafsuhu ala qalbi hikayatan sahibi risala thumma zala tilka al-hala wa li'annahu laysa ladayya ayyu ilmamin bil-injilisiyya. so ó ní fa'awwalan akhbartu fi as-saba'i al-bakira Mayyana Nur Ahmad bihadha al-kashfi wal-ilham wa akhbartuhu aidan bi risalati al-atiyya. afa Ghulam Ahmad ó sọ fún wa nínú tírà at-Tazkira page 53 ó ní òun gba wáyé pẹ̀lú èdè òyìnbó àmọ́ gbà tó sì já sí pé òun ò tiẹ̀ mọ̀ nǹkan kan nínú èdè òyìnbó nǹkan kan ò yé òun ò ní nǹkan kan ṣe pọ̀ pẹ̀lú èdè òyìnbó kò tiẹ̀ sí nǹkan kan tó yé òun nínú èdè náà òun ò gbọ́ ìtumọ̀ wáyé náà yìí. ẹ dákun ọ̀rọ̀ yìí takora wọn nísìnyí àbúforí gbára wọn ẹni méjèèjì ó takora wọn ìtòforí gbára wọn. Ghulam Ahmad gba wáyé lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀ ọ̀dọ̀ ṣètọ́nì ẹ̀ tó pè lọ́lọ́run ẹ̀ pẹ̀lú èdè òyìnbó kò wá mà túmọ̀ I am quarreler bó ti lọ́lọ́run sọ fún wọn náà nìyẹn mi tọ́lọ̀ ń bá jà o. ó lóun wá sọ fẹ́ni tó gbé dé òyìnbó ńgbà tí ilẹ̀ mọ́ wípé Ọlọ́run máa bá òun sọ̀rọ̀ kámájúmọ́ yìí o kí lọ́lọ́run sọ báyìí kàṣá báyìí káwòdì òun kó òun rò fún ẹni náà kóun lè bá gbọ́tùmọ̀ wáyé náà ó gba wáyé pẹ̀lú èdè tí ò mọ̀ nǹkan kan nù ẹ̀. Ghulam Ahmad gba wáyé pẹ̀lú èdè tí nǹkan kan ò yé nù ẹ̀ ó náà lè di òyìnbó èdè òyìnbó nìkan kọ́ ó gba wáyé pẹ̀lú àwọn èdè tó pọ̀ tó bí èdè 6 sí 7 gẹ́gẹ́ bó ṣe sọ fún wa. mélòó ni tiẹ̀ ní gbogbo èdè náà èdè Urdu nìkan la mà tó jẹ́ èdè Ghulam Ahmad ní ìpìlẹ̀. èdè Persian náà tún gbajúmọ̀ díẹ̀ ní Indo-Pakistani area nígbà yẹn subcontinent ń bẹ̀ yẹn ṣùgbọ́n Urdu òun náà ni èdè ìpìlẹ̀ rẹ̀. lẹ́yìn tó túmọ̀ sí pé tọ́lọ́run bá rán Ghulam Ahmad ń ṣe èdè olóyè kọ́lọ́n fi rán ó yẹ kọ́lọ́n fi rán iṣẹ́ pẹ̀lú èdè Urdu ṣùgbọ́n ó lé èdè 7 ọ̀tọ̀ọ̀tọ̀ àbí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni mi ìrántí bóyá 6 ló pé àbí 2 tí má padà rí máa kà síta. ó ní àwọn èdè 2 àbí 6 ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lọ́lọ́run fi bá òun sọ̀rọ̀. ọ̀rọ̀ yìí takora wọn nísìnyí àbí ó takora wọn. ọ̀rọ̀ tí mo sọ yìí tí ń bá lọ tí mo bá bọ̀ mo tún padà bọ̀ wá bẹ̀ lẹ́ẹ̀kan sí i. ǹjẹ́ Ghulam Ahmad ǹjẹ́ kò gbọ́ èdè òyìnbó rárá àbò gbọ́ díẹ̀ mo ń padà bọ̀ wá bẹ̀ torí pé mo ní nǹkan mú ń bẹ̀ yẹn. bákan náà nínú ọ̀rọ̀ ẹ̀ta kàlẹ́ kan ó sọ fún wa ń bẹ̀ wípé nínú tí ò bá làákàyè mu kò tiẹ̀ bójúmu rárá òun ni kọ́lọ́n bá ní sọ̀rọ̀ pẹ̀lú èdè tí kì í ṣe èdè ẹni. ó tún wá sọ ń bẹ̀ pé kọ́lọ́n wá sọ wá yìí kalẹ̀ kí ẹni tó jẹ́ ànábì tọ́lọ́n bá sọ̀rọ̀ yẹn kó máa gbọ́ yìí ó ní kí láǹfààní ru wá yìí bẹ́ẹ̀ náà gan kí láǹfààní òbí tá a pátí ò láwẹ́ àtúnjẹ́ wọn ló kóró ó ní kí láǹfààní ru wá yìí bẹ́ẹ̀ náà gan Ghulam Ahmad ní wá yìí ní wá yìí dédé ni ò wá yìí èṣù ni ó jẹ. tó ṣùgbọ́n ìjẹ́rù ẹ̀ ṣẹlẹ̀ sí Ghulam Ahmad pé Ọlọ́run bá a sọ̀rọ̀ kò gbọ́ kó máa tún máa wá yìí tó ṣẹlẹ̀ ó pọ̀ gan ẹ gbọ́ ó pọ̀ gan bóyá máa fásitì sílẹ̀ láti máa mú irú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá èyí tí àfa Ghulam Ahmad tó ní òun ò gbọ́yé nínú àwọn wáhìí tó lóun gbà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. nínú àwọn wáhìí náà òun náà lè taari nínú tírà at-Tazkira page 741 níbi tí a ti rí ọ̀rọ̀ Ghulam Ahmad tó ní Ọlọ́run bá wọn sọ wípé ó ní Ọlọ́run ní
ọlọ́run sọ wáhíù náà kalẹ̀ pẹ̀lú èdè òyìnbó tábà wo àárín méjì péjì yẹn page 741 ó ní báàdà usbu'in lan yabqa ahadun ó ní ìtumọ̀ wáhíù náà òun náà ni pé èdè urdu lọ́lọ́run fi sọ wáhíù náà kalẹ̀ èyí tó túmọ̀ sí wípé lẹ́yìn ọ̀sẹ̀ kan o kò ní ṣẹ́kù ẹnìkankan mọ́ àmọ́ kí ló ṣẹlẹ̀ o ṣé o ṣe pé ọlọ́run bínú sí àwọn aráàlú Ghulam Ahmad ó ní ọlọ́run ní kò ní ṣẹ́kù ẹnìkankan mọ́ afa Ghulam wa complain fún wa wípé àmọ́ wọn mọ̀ túmọ̀ wáhíù yẹn kò yé òun sí tẹ́ bá wo ìsàlẹ̀ ibi footnote ń bẹ ó ló ń gba wáyé yẹn ṣùgbọ́n òun tí ì rí túmọ̀ ẹ̀gbà látọ̀dọ̀ ọlọ́run òun mọ̀ túmọ̀ ẹ̀ ó ní lam atalaqqa min Allahi ayya tafhimin li hadha al-wahyi wallahu a'lamu bil muddati allati uridat bil usbu'i huna ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú ọ̀sẹ̀ kan ìtumọ̀ usbu' òun náà ní ọ̀sẹ̀ kan ìyẹn ọjọ́ méje àmọ́ ń tọ́lọ́wọ́n bá lè gbà lérò pẹ̀lú gbólóhùn náà ìlànà sọ pé ọlọ́run nìkan ló yé o òun tí ì rí ìtumọ̀ ẹ̀gbà látọ̀dọ̀ ọlọ́run tó ó túmọ̀ sí pé ọlọ́run bá Ghulam Ahmad sọ ọ̀rọ̀ tí kò gbọ́ túmọ̀ èyí ó ní ọlọ́run bá òun sọ̀rọ̀ kò sì wá mọ̀ túmọ̀ wáhíù náà ṣẹ̀rípò náà ló sọ pé kò bá làákàyè mu kí ọlọ́run bá yàn sọ̀rọ̀ kí yàn má mọ̀ túmọ̀ wáhíù náà. ǹjẹ́ yẹn nìkan ni àwọn àyè ibi tí Ghulam Ahmad sọ yìí kì í ṣe yẹn nìkan kì í ṣe ìyẹn nìkan ṣùgbọ́n nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa àbùkù tí Ghulam Ahmad tó fi kà àwọn ànábì ọlọ́run màá tún tẹ̀síwájú ní abala yẹn kí làwọn ọ̀rọ̀ tí Ghulam Ahmad tí ó ní ọlọ́run bá òun sọ tí ó sì mọ̀ túmọ̀ ó pọ̀ dáadáa máa kó wá fún wa lójú páálí nígbà tá a bá padà sọ̀rọ̀ débẹ̀. gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọ̀nyí mo fẹ́ kí ìjọ Ahmadiyya lọ mọ̀ láti ibẹ̀ tọ́lọ̀ ń bá ní kí wọ́n lè ṣe sùúrù kí wọ́n gbọ́ ibẹ̀ sí lórí iye wọn wà nítorí wípé èyàn ń dọkùnrin jọ kan díẹ̀díẹ̀ onítẹ̀dá ń bàjẹ́ bẹ́ẹ̀ sì ni títẹ̀yìn ó bá dáa díẹ̀díẹ̀ náà ni ó máa dáa ọlọ́run kó jẹ́ kí ti àtẹ̀mí àti ẹ̀yin olùgbọ́ mi ọlọ́run kó jẹ́ kí ti wa ó dáa kó jẹ́ kí ti ìjọ Ahmadiyya náà ó dáa mi ò fẹ́ kí wọ́n patí nù sí ọ̀rọ̀ yìí ká má gbà tí yẹyẹ ẹ gbọ́ ẹ má torí wípé àìṣọ́ rẹ torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí náà àìṣọ́ rẹ ọ̀nà tí mo lè gbà fi bá yín ṣọ̀rẹ́ òun náà ni wípé kẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu mi gbà yẹn là ń jọ́ rẹ̀ títí tí ẹ ó fi mọ̀nà a ò ní máa jọ́ rẹ̀ ọ̀tá ni a ó máa jẹ́ torí pé àṣẹ tí alukoran pa wá nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà nínú suratul mujadila Quran chapter 58 verse tó kẹ́yìn nínú súra yẹn àṣẹ ọlọ́run ọba ò nìyẹn pé ká má jọ́ rẹ̀ fún pẹ̀lú àwọn kèfèrí bákan náà Quran chapter 60 verse 1 náà suratul mumtahina àtúbà níbẹ̀ náà pé ká má jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí so kíjọ Ahmadiyya kán má pọntínù kí wọ́n gbìyànjú láti gbọ́ ọ̀rọ̀ yìí láti di kọ̀mọ́ òkun tó wà nínú ẹ̀ kán dì í mú àwọn tíra tẹ̀lé tí mo ti ń kóòtù láti gbà mo ti ń sọ̀rọ̀ yìí láti jọ́ mo ti bẹ̀rẹ̀ ṣé ó jẹ́ àwọn tíra àwọn àfa wa ṣé mo kóòtù sọ̀yí Bukhari ṣé mo kóòtù sọ̀yí Muslim ṣé mo kóòtù tíra Albani ṣé mo kóòtù tíra Ibn Baz Ibn Usaymin àwọn àfa àgbà nílẹ̀ Saudi àwọn àfa àgbà nílẹ̀ Egypt àwọn àfa àgbà ní Nàìjíríà ṣé mo kóòtù ẹnìkan kan nù wọn tíra Ghulam Ahmad náà ni mo ń kóòtù ṣé yẹn gbọ́dọ̀ wàá pè mí lónìí rọ̀ pẹ̀lú gbogbo tí mo ń sọ yìí tẹ́ bá wá lọ wo bẹ̀ tẹ́ ẹ̀ bá bá bẹ́ ìgbà náà lẹ́ẹ̀wì pé irọ́ lọ̀gbẹ́ nìyẹn ń pa ṣùgbọ́n kí yẹn kàn sọ pé irọ́ ló ń pa gẹ́gẹ́ bá àwọn ọmọ Ahmadiyya yẹn ṣe ń finú fìrì káàkiri ayé pẹ̀lú wípé irọ́ ló ń pa ìparun máa dé bá láìpẹ́ yìí ẹ̀yin máa yà yín kọ́lẹ̀ lẹ̀mí ẹni tí yóò fún ni ní nǹkan ò gbọ́dọ̀ béèrè ẹ̀ lọ́wọ́ ẹni àfi tó bá yẹ fẹ́ yí alábòsí nìkan ló kù torí náà nǹkan Ọlọ́run ló lẹ̀mí gbogbo Ọlọ́run kó dá mi sí títí dìgbà tí a ó fi máa rí orí pa dáadáa àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣùgbọ́n yìí tẹ́ ẹ jẹ́ alámàdí ẹ má pàtí yẹyẹ sí ọ̀rọ̀ yìí ẹ gbìyànjú láti rí pé ẹ gbọ́ ẹ tẹ̀lé òótọ́ tó bá wà nú ẹ̀ tí mo bá wá parọ́ nbì kan ẹ mú irọ́ yẹn jáde láì ṣe tajàngbìlà ẹ béèrè pé báwo lè ṣe rí ń bolo ti rí eléyìí kò sí láì fi ń bẹ n ó sì fún yín lésì insha Allahu ta'ala. mo kà fún wa lẹ́ẹ̀kan wípé afa Ghulam anábìjọ Ahmadiyya ó nínú tí ò bálàkà ìmú ni kéèyàn gba wáàyè pẹ̀lú èdè tí kì í ṣe dèlú ẹ̀ àfi kí Ọlọ́run báyàn sọ̀rọ̀ kéèyàn má mọ̀túmọ̀ wáàyè téèyàn rí gbà látọ̀dọ̀ Ọlọ́run ìyẹn ni tó pèrè lánàbí Ọlọ́run gẹ́gẹ́ bí òun Ghulam Ahmad méjèèjì náà láti fìdí ẹ̀ múlẹ̀ ní sí pé Ghulam Ahmad gba wáàyè pẹ̀lú èdè tí kì í ṣe díẹ̀ bákan náà ó gba wáhíù èyí tí ó já sí wípé kò mọ̀túmọ̀ ẹ̀ ó tiẹ̀ pọ̀ gan àwọn wáhíù tọ́lọ́run sọ̀kalẹ̀ fóun tí ó sì mọ̀túmọ̀ ẹ̀ ó pọ̀ dáadáa tàbá débi a máa sọ ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n mo fẹ́ ya mú ọ̀rọ̀ nípa àwọn èdè tí Ghulam Ahmad fi gba wáhíù báwo làwọn èdè náà ṣe jẹ́ níbi kan náà àwọn ìwé Ghulam Ahmad ó ń sọ ń bẹ̀ wípé ó ní since nǹkan ló sọ lédè òyìnbó wọn bá translate ẹ̀ nítorí pé kì í ṣe ìbò ó ní since during this week certain sentences have been revealed in English etc. And although some of them have been asked, that is translated, by a Hindu boy, Ghulam Ahmad sọ pé òun gbà wọ́n wáyé kan lédè òyìnbó ṣùgbọ́n òun ọmọ túmọ̀ ẹ̀ ló ń ṣe lọ gbé bá ọmọ Hindu kan pé kó bá òun translate ẹ̀ sí èdè òyìnbó abẹ́rẹ́ nǹkan báyìí o Ghulam Ahmad gbà wáyé pẹ̀lú èdè tí ò gbọ́ yé ó lóun ò mọ nǹkan kan nú èdè èèbó gẹ́gẹ́ bí n taríkà nínú tíra àtẹ́síkìrọ̀ lẹ́ẹ̀kan
ní page 53 afa Ghulam Ahmad sọ pé wàlẹ̀ annahu laysa ladayya ayyu ilmamin bil injilisiyya olóhùn mọ̀ kankan nínú èdè òyìnbó òun ò ní mọ̀ kankan nípa èdè òyìnbó bó ti wù pé ó lè kéré ma òun ò gbọ́n kankan nínú èdè òyìnbó ọlọ́run sì fi bá a sọ̀rọ̀ abẹ́rẹ́ rí nǹkan bẹ́yìn ṣe àrí wípé irú òpùrọ̀ tí Ghulam Ahmad jẹ́ ó ti fojú hàn sí wa báyìí nísìn ṣùgbọ́n ṣé lóòótọ́ ni Ghulam Ahmad ò ní mọ̀ nípa èdè òyìnbó lóòótọ́ mò ń bọ̀ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ torí pé Yorùbá ní wọ́n ní mò ń fa àbọ̀ ológun àwọn àgbàlagbà ní wọ́n ní ṣé àbọ̀ ejò máa ń gbénu sàní nígbà ọwọ́ ti lè máa fà á bùn àfi ká fà jáde káwọ́ gbogbo ẹ̀ jáde pátápátá inú ihò èyí tí Ghulam Ahmad sá sí àfi káwọ́ jáde. bákan náà nínú tírà Haqiqatul Wahyi page 288 afa Ghulam Ahmad sọ ń bẹ̀ ní nàmbà 133 ní page yẹn ó ní al-ayatu thalithatu wa thalathuna ba'da al-mi'a nínú àwọn miracles èyí tọ́lọ̀ ń ṣe láti fi ran òun Ghulam Ahmad lọ́wọ́ káyé lè mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run lòun lóòótọ́ òun ni wípé ana ajhalu injilisiyyata tamaman olóhùn ọmọ èdè òyìnbó rárá tamaman ẹ̀rí bó ti sọ lẹ́ẹ̀kan náà nìyẹn ó ní walaysa ladayya ayyu ilmamin bil injilisiyya níbí yìí ó ní ana ajhalu injilisiyyata tamaman olóhùn jẹ́ aláìmọ̀kan nípa èdè òyìnbó pátápátá walakinna Allaha ta'ala qad awha ilayya ba'da an-nubuwwati bil injilisiyya hibatan minhu subhanahu wa ta'ala ó ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run fi èdè òyìnbó bá wọn sọ àwọn ìmísí kan àwọn wáyé kan òun gbà wọ́n pẹ̀lú èdè òyìnbó gẹ́gẹ́ bí ẹ ṣe rí nínú tírà al-Barahin al-Ahmadiyya ní àwọn pages wọ̀nyí page 480 481 483 484 àti page 522 nínú tírà àti àdárúkọ yẹn. afa Ghulam Ahmad tó lóun mọ̀ nǹkan kan nínú èdè òyìnbó tọ́lọ́run sì ń bá a sọ̀rọ̀ pẹ̀lú èdè òyìnbó tòró tún padà sọ lẹ́yìn wáhíù yẹn ní péjì yẹn náà Haqiqatul Wahyi péjì 288 ó ní hadha ma anbaha bihi Allahu al-ahad bil-lughati al-injilisiyya ma anni la ujidu al-injilisiyyata bal ajhaluha jahlan tamman. ó ní inú àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá òun sọ pẹ̀lú èdè òyìnbó fún làwọn ọ̀rọ̀ tóun mú wá yẹn o tóun ti bó ṣe já sí pé òun ò mọ nǹkan kan bó ti wù kó lè kéré tó nínú èdè òyìnbó kódà òun ò gbọ́gbó òun ò sì gbọ́ kọ́ tí yẹn bá fún òyìnbó sọ pé wá kí n pa ọ́ Ghulam Ahmad ó ní òun ò gbọ́ kí wá ló ní Ọlọ́run bá òun sọ pẹ̀lú èdè òyìnbó ẹ̀jẹ̀ àmà gbọ́ ó ní Ọlọ́run ní I love you ọlọ́kọ̀ ṣàánú àbí ẹni pé òun àtọ́lọ́wọ̀n ọjọ́ ń tòsí ara wọn ni ó ní Ọlọ́run ní I love you I am with you báwo ara India ti máa ń ka òyìnbó tí wọ́n ní I love you I am with you yes I am happy ayé àkọ́kọ́ lẹ́gbẹ́ tí mo ń pè jáde yẹn o bó ṣe wà nínú wáyé Ghulam Ahmad Kùránì ẹ̀ tó ló dàbí Al-Kùránì torí pé kò láṣìṣe ó ní life of pain I shall help you I can what I will do dam bí Ọlọ́run ṣe sọ náà nìyẹn I can what I will do hey ṣé òyìnbó ayé àwọn Shakespeare lélẹ́yìí àbí ayé àwọn Martin Luther ó ní we can what we will do hey we can what we will do bí Ọlọ́run Ghulam Ahmad bó ṣe bá a sọ ìbò náà nìyẹn God is coming with his army. God is coming with his army. He is with you to kill enemy. The days shall come when God shall help you. Glory be to the Lord, God maker of earth and heaven. So, odidi why Ghulam Ahmad ni ó ní ìtumọ̀ uhibbuka ana ma'aka ana ó ní na'am ana masrurun hayatul alam أي إن حياتك الحالية من حياة المصائب سأنصرك أستطيع أن أفعل ما أريد نستطيع أن نفعل ما نريد سيأتيك الله مع الأفواج هو معك لقتل العدو الأيام آتية حين ينصرك الله الله ذو الجلال خالق السماوات خالق الأرض والسماء àwọn revelation Ghulam Ahmad lédè òyìnbó òní wọ́n tún fún wa ní èdè Lárúbáwá yẹn èdè tí Ghulam ti sọ pé òun ò mọ nǹkan kan nú èdè náà lọ́lọ́run fi ń bá a sọ̀rọ̀ tó ṣàrí pé Ghulam Ahmad kò gbé ìbò lóòótọ́ ẹ̀rí tí Ọlọ́run báyìí tó sọ broken yóò sọ ìbò bíi broken ṣùgbọ́n ó gbé ìbò irọ́ ló ń pa ni ẹ tún wo tíra ẹ̀ tí mo pè ní ẹ̀ tó pè ní Nuzulul Masih page 137 kí ló wà ń bẹ̀ ẹ̀rí ó tún sọ fún wa náà wípé òun gba àwọn wáyé kan pẹ̀lú èdè òyìnbó ó ní famin habadul ilhamati bil lugati al-injiliziyyati allati lastu mulimman biha bal ajhaluha jahlan tamman wala a'rifu jumlatan wahidatan minha ó lóun gba àwọn wáyé pẹ̀lú èdè òyìnbó èdè tó wọn ò ti gbọ́ nǹkan kan yé nú ẹ̀ tó já sí pé kódà sẹ́ńtẹ́ǹsì ẹyọ kan báyìí òun ò mọ̀ nínú èdè náà tó ń ti bẹ́ẹ̀ náà Ọlọ́run sì fi
sọ revelation kalẹ̀ fóhun léyìí tí ó ń jẹ́ iṣẹ́ ìyanu ṣé bóun náà ló sọ fún wa lẹ́ẹ̀kan pé èèyàn gbọ́dọ̀ gba wáàyí pẹ̀lú èdè tí kìí ṣe èdè rẹ̀ tó bí Ghulam Ahmad ṣe sọ òun náà lẹ gbọ́ yẹn so ohun tí mo kà lẹ́ẹ̀kan pẹ̀lú èdè òyìnbó nínú tírà Hakikatul Wahyi ní page 288 òun ló tún wà níbí ní nínú tírà Nuzulul Masih page 137 ẹ tún ka wáyé yẹn bẹ́ẹ̀ I love you I am with you I shall help you I can what I will do we can what we will do God is coming with his army he is with you to kill enemy the day shall come when God shall help you glory be to God to the Lord God maker of earth and heaven though all men should be angry but God is with you he shall help you words of God cannot exchange I love you I shall give you a large party of Islam. Ọlọ́run kò ṣàdó ó làwọn aláwọ̀ gbé láwọn ọmọdé kó má jẹ́ kí eyín wá yọ síbi àwọn òyìnbó ọlọ́run òyìnbó kàkàkàkà. Mò ń kà lọ fún wa lẹ́ẹ̀kan wípé Àfáà Ghulam Ahmad ó ní owó ọmọ nǹkan kan nínú èdè òyìnbó bó ti wù kó lè kéré mọ́. Ó ní nígbà tó ń gba revelation kan ṣe lòun lọ pé Hindu boy kan ìyẹn ọmọ ẹlẹ́sìn Hindu kan lòun ní kó wá báwọn tú ọ̀rọ̀ náà. Ó ní but it is not satisfactory ṣùgbọ́n kò tẹ́wọ̀n lọ́rùn tó and certain revelations were translated by Allah in Revelation and some sentences are probably in Hebrew. Ó ní all this must be researched and clarified quickly try to get as much clarification as possible. Ghulam Ahmad nígbà tó gba àwọn revelation kan pẹ̀lú èdè tí ó gbọ́ ó wá kọ lẹ́tà ránṣẹ́ sí kan náà àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tí í ṣe Mir Abbas Ali Shah. Ó ní kó bá àwọn clarify àwọn ìtumọ̀ àwọn revelation náà kọ́rọ̀ náà má bàa dàrú mọ́ òun lọ́wọ́. Ó ní inform me in a clear handwriting which can be easily read. Ó ní kó sì kọ lẹ́tà sí òun ìtumọ̀ àwọn wáàyí náà kí Mir Abbas Ali kí ó báwọn sọ túmọ̀ àwọn revelation tó ń gbà pẹ̀lú èdè òyìnbó àtàwọn kan tó ń gbà pẹ̀lú èdè Hebrew abẹ́rẹ́ nǹkan báyìí ànábì lélẹ́yìí o ànábì tó lọ ń bá ọmọ lẹ́yìn ẹ̀ pé dákun ntọ́lọ́ ń sọ yìí kò yé mi o ó máa ru ohun àbábọ̀ kiri ẹ̀ o wàlẹ̀ yasubillah ẹ bá ń wádìí nǹkan tí Ọlọ́run sọ ń bí kò fẹ́ yé òun tó ànábì tó ń lọ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣé ànábì Ọlọ́run lélẹ́yìí torí pé n tó péré ẹ̀ ní ó péré lánàbì Ọlọ́run náà ó dẹ̀ come out láti sọ clearly ní 1901 nínú tíra tó pé ní Izalatul Khata tíra yẹn bí 17 pages péré ni ẹ sáré kàkẹ́ digest ẹ̀ ẹni bá fẹ́ mọ̀ ǹjẹ́ Ghulam Ahmad péré lánàbí Ọlọ́run àbí òpéré lánàbí Ọlọ́run tó bá péré lánàbí Ọlọ́run kí ni ìtumọ̀ tó fún ìjẹ́ ànábì ẹ̀ ẹ wo tíra yẹn bó ló ṣe tú wa khataman nabiyyin Quran chapter 33 verse 40 tíra yẹn òun náà ní kẹ́ẹ̀ka lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ẹ̀sì gbọ́ yé so Ghulam Ahmad ń gbé revelation ẹ̀ lọ bá àwọn ọmọlẹ́yìn ẹ̀ pé kán bá wọn sọ̀túnmọ̀ ohun ọmọ ntọ́lọ̀ ń gbà lérò níbí ẹ dákun ǹjẹ́ lè yà á bá làkàyè mu ṣé ó túmọ̀ pé olóòótọ́ lọ̀gbẹ́ nìyí ṣùgbọ́n inú tó ṣe ní láàánú púpọ̀ wọn ni pé lẹ́tà yìí wọ́n ní letter of Mirza Ghulam Qadiani to Mir Abbas Ali lẹ́tà yìí ó kọ sí Mir Abbas Ali kan náà àwọn sàábí àgbà ẹ̀ àwọn sàábí rẹ̀ tó jẹ́ àgbà sàábí ọ̀rọ̀ náà sì wà nù Maktubat Ahmadiyya ẹ̀ẹ́dán pé ní collections of letters of Ghulam Ahmad collection of letters of Mirza Ghulam volume 1 page 68 ẹ̀ bá lẹ́tà tó kọ sí Mir Abbas Ali yìí ṣùgbọ́n ọlọ́run ọba tó tóbi ní subhanallah azim nínú tọ́lọ̀ máa ń ṣe òun náà ni wípé kò ní ṣaláì yẹyẹ alábòsí èèyàn ẹni tí Ghulam Ahmad kọ lẹ́tà yìí sí tí ṣe Mir Abbas Ali pé kó bá ń sọ ìtumọ̀ àwọn wáyé tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run pé kò yé òun tó yìí sàábé kan ni bó lọ́rọ̀ ẹ̀ ṣe padà jásí pẹ̀lú Ghulam Ahmad nígbà tí yẹn dá Ghulam Ahmad tó dá àmà dáadáa tó rí àṣírí ẹ̀ lárí sá kí ló padà ṣe he denounced him ó padà fi Ghulam Ahmad sílẹ̀ ni ó ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ ó lóun ò tẹ̀lé ẹ mọ́ òpùrọ́ ni Ọlọ́run kọ́ ló rìn àti sọ díẹ̀ fún wa ní ọ̀rọ̀ Mir Abbas Ali sàábé Ghulam Ahmad tó ṣe kèfèrí pẹ̀lú ẹ̀ tó padà yà kú lẹ́yìn ẹ̀ ó túmọ̀ sí wípé ìmá kọ ìgbà tí Mir Abbas Ali fi wà lọ́dọ̀ Ghulam Ahmad ó túmọ̀ sí pé kan náà àwọn àgbà sàábé ni torí kó tó lè máa open up fún wípé òun gba àwọn revelation kan pẹ̀lú èdè òyìnbó tó ń wò sí yanrantí àbóhùn ò tiẹ̀ gbọ́ nǹkan kan ní èdè náà so bá ń wò ó kí ni ìtumọ̀ àwọn gbólóhùn wọ̀nyí ó túmọ̀ sí wípé àgbà sàábé ni Mir Abbas Ali sẹ́yìn rí wà náà bíbá yìí rí kó já sí pé àwọn àgbààgbà náà àwọn tó gbà fún náà ni ó padà tó wá di ọ̀tá ẹ̀ torí pé inú wọn náà ni Dr. Abdul Hakim so inú wọn náà ni Mir Abbas Ali yìí
àtàwọn míì náà nínú àwọn sàábẹ̀ Ghulam Ahmad tán padà ṣe kèfèrí pẹ̀lú ẹ̀. ẹ má gbàgbé tó yẹ ká tún máa rán àwa létí wípé Ghulam Ahmad ti sọ fún wa tẹ́lẹ̀ pé writings of liar compulsorily contains contradictions. ó lé tó yàn bá jí òpùrọ́ ọ̀rọ̀ oníṣàlàyé máa takora wọn. ṣàrí pé àwọn ọ̀rọ̀ Ghulam tó ń takora wọn yìí ó ti fi hàn wá dájúdájú wípé ọ̀kan nínú àwọn òpùrọ́ òun náà ní í ṣe. níparí ọ̀rọ̀ yìí ká tún béèrè lọ́wọ́ ara wa lẹ́ẹ̀kan sí wípé ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ yìí pé òun ò mọ nǹkan kan nínú èdè òyìnbó òun ò gbọ́ nǹkan kan yé bẹ́ẹ̀ kódà sẹ́ńtẹ́ǹsì ẹyọ kan báyìí òun ò lè dáa tù. ǹjẹ́ òótọ́ lọ̀rọ̀ náà àbí irọ́ ni? ẹ pàdé mi nínú késẹ̀tì tí ó tẹ̀lé ilé ìtẹ́gbọ́tàn yìí insha Allahu ta'ala. subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh.